èyí lohun tó ṣẹlẹ̀ ní kóòtù lásìkò ìgbẹ́jọ́ Bobrisky lẹ́kọ̀ọ́. ẹsẹ̀ kò gbèrò níṣe ni tinútòde yàrá ìgbẹ́jọ́ ilé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ kan tó ń fìkàlẹ̀ sílùú Ìkẹjà lọ́nà ọba Akínjọbíwé kún fọ́fọ́ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 5 oṣù kẹrin ọdún 2024 látàrí bí àwọn aráàlú, àwọn oníròyìn, àwọn òǹwòran àti àwọn olólùfẹ́ gbajúmọ̀ ọkùnrin aláfẹ́ orí ẹ̀rọ ayélujára tó máa ń ṣe bí obìnrin nì Idris Ọlárẹ̀wájú Òkúnnẹ́yẹ tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Bobrisky ṣe fẹ́ wo ibi tí ẹjọ́ ọjọ́ náà yóò já sí. ṣé lọ́jọ́ méjì ṣáájú ọjọ́ náà, ìyẹn lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 4 oṣù kẹrin yìí, làwọn ẹ̀ṣọ́ àjọ tó ń gbógun ti ìwà jìbìtì, ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù àtàwọn ẹ̀sùn tó bá jẹ mọ́ ti náírà Economic and Financial Crimes Commission EFCC ti fi páńpẹ́ òfin gbé Bobrisky nígbà tó jẹ́ ìpè wọn lọ́fíìsì àjọ EFCC tó wà lágbègbè Ìkòyí lérékùṣù Èkó. Wọ́n fẹ̀sùn kàn án lórí bó ṣe tàbùkù owó náírà ilẹ̀ wa níbi ayẹyẹ kan. Wọ́n sì tún ló ń gbọ̀nà ẹ̀yìn kó owó náírà pamọ́ sókè òkun, èyí tó lòdì sófin. Lọ́jọ́ kejì, ìyẹn tọ́sídẹ̀ẹ́ tó tẹ̀lé ọjọ́ tí wọ́n mú, wọ́n fààyè béèlì sílẹ̀ fún un pé kó máa lọ sílé kó sì pàdé àwọn ní kóòtù lọ́jọ́ Ẹtì. Àmọ́ kò ṣeé ṣe fún afurasí yìí láti kájú àwọn àlàkalẹ̀ tí wọ́n ń béèrè kó tó lè gba béèlì. Èyí ló sì mú kó sùn oorun ọjọ́ méjì lákọlò EFCC. Ibẹ̀ ló sì gbà kọrí sí kóòtù lọ́jọ́ Friday tí wọ́n fojú rẹ̀ balẹ̀ ẹjọ́ lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ẹ̀sùn 6 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n tẹ́ pẹpẹ rẹ̀ síwájú adájọ́ Abímbọ́lá Awógbọ̀rọ̀ níbẹ̀rẹ̀. Àmọ́ lẹ́yìn táwọn lọ́ọ̀yà foríkorí tí wọ́n sọ̀rọ̀ wúyẹ́wúyẹ́ kan, EFCC yọ 2 kúrò lára àwọn ẹ̀sùn náà. Wọ́n ní 4 làwọn fẹ́ bá ìyá Èkó, ìyẹn Mother of Lagos, gẹ́gẹ́ bí orúkọ àṣà tí Bobrisky máa ń pe ara ẹ̀, ṣẹjọ́ lé lórí. Nígbà tí akọ̀wé kóòtù pe ẹjọ́ náà tó ní nọ́mbà FHC L244C 2024, agbẹjọ́rò fún EFCC amòfin Suleiman ní òun fẹ́ fi tó adájọ́ àti kóòtù létí pé Bobrisky ti gbà láti má ṣe jàǹpátá lórí àwọn ẹ̀sùn tí wọ́n torí rẹ̀ mú. Látàrí èyí, àwọn ti yọ 2 dànù nínú àwọn ẹ̀sùn náà. Adájọ́ sì fọwọ́ sí bẹ́ẹ̀. Lára àwọn ẹ̀sùn 4 tí wọ́n fi kan olùjẹ́jọ́ ni pé lọ́jọ́ 24 oṣù kẹta ọdún 2024 yìí, ní gbọ̀ngàn ayẹyẹ Circle Mall tó wà ní Jákàndé lágbègbè Lẹ́kí, afurasí yìí já bọ́ńdú owó agọ́ràn ẹgbẹ̀rún lọ́nà irinwó 400,000. Bó ṣe ń fọ́n owó náà ká, bẹ́ẹ̀ ló ń jó tó sì ń tẹ̀ mọ́lẹ̀ lọ, èyí tó lòdì sófin. Wọ́n tún fẹ̀sùn kan Bobrisky pé èyí kọ́ nígbà àkọ́kọ́ rẹ̀. Ọmọ tuntun kì í ṣe àkọ́pà àjẹ́ fóbìnrin yìí. Wọ́n ní àwọn ti kó ẹ̀rí rẹpẹtẹ jọ pé ó ti hùwà ṣíṣe náírà báṣubàṣu láwọn ibi ayẹyẹ kan lọ́dún 2022 àti ọdún 2023. Ọ̀gbẹ́ni Bọ́lájí Tèmítọ́pẹ́ ní EFCC pè jáde gẹ́gẹ́ bí ẹlẹ́rìí wọn. Òṣìṣẹ́ EFCC náà sì ṣàlàyé bí wọ́n ṣe rí fídíò ìwà arúfin tí Bobrisky hù àti báwọn ṣe ṣèwádìí tí wọ́n sì fìdí ẹ̀ múlẹ̀ kí wọ́n tó ránṣẹ́ sí i pé kó yọjú sọ́fíìsì wọn tí wọ́n sì mú un. Àmọ́ nínú ẹ̀sùn tí wọ́n wọ́gi lé, wọ́n fẹ̀sùn kan Bobrisky pé láàrin ọjọ́ 1 oṣù kẹsàn-án ọdún 2021 sí ọjọ́ 4 oṣù kẹrin ọdún náà, ó lo iléeṣẹ́ rẹ̀ kan Bob Express láti kó owó tí iye rẹ̀ jẹ́ mílíọ̀nù lọ́nà 128 náírà 128 million naira láti ibì kan síbòmíì láì fi tó ẹ̀ka tó ń rí sí ṣíṣe jìbìtì owó náírà létí. Èyí sì tako òfin Money Laundering Act. Bẹ́ẹ̀ ni wọ́n tún san mílíọ̀nù 53 náírà 53 million naira sínú àkáǹtì iléeṣẹ́ rẹ̀ ọ̀hún láàrin àsìkò kan náà, tó sì tún kùnà láti fi èyí tó ìjọba létí pẹ̀lú. Gbogbo àwọn ẹ̀sùn wọ̀nyí ni wọ́n ló tako ìsọ̀rí 21 ìwé òfin báǹkì àpapọ̀ ilẹ̀ wa Central Bank of Nigeria's Act tọdún 2007. Ẹ̀wọ̀n sì ni ìjìyà rẹ̀. Nígbà tí wọ́n béèrè bọ́rọ̀ ṣe jẹ́ lọ́wọ́ Bobrisky, adájọ́ ní kó ṣí aṣọ dúdú tó fi bojú kóun lè rí ojú rẹ̀ dáadáa. Wọ́n sì béèrè èrò rẹ̀ lórí àwọn ẹ̀sùn ọ̀hún. Bobrisky ní òun jẹ̀bi kí wọ́n foríjì òun nítorí òun kò mọ̀ ni.
wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé lóòótọ́ òun ló wà nínú àwọn fídíò tí wọ́n ṣàfihàn rẹ̀ níbi tó ti ń fọ́n owó bíi ẹlẹ́dà lẹ́gbẹ̀ẹ́ títì ní Àjà àti Ìkòròdú nígbà kan. Ó jẹ́wọ́ pé òun ni. Agbẹjọ́rò EFCC fa àwọn ike CD tí wọ́n ká fídíò ẹ̀sùn Bobrisky sí lé adájọ́ lọ́wọ́, ó sì rọ ilé-ẹjọ́ náà láti fìyà tó tọ́ jẹ afurasí yìí lábẹ́ òfin. Níbí yìí ni Bobrisky ti sọ̀rọ̀. Ó ní, nítòdodo olúwa mi ò mọ̀ nípa àwọn òfin yìí ni o. Ẹ jọ̀ọ́ ẹ fi èyí fà mí létí kí n lè lo ìkànnì mi láti dá àwọn èèyàn míì lẹ́kọ̀ọ́ lórí fífọ́n owó náírà lójú agbo àti àwọn òfin bẹ́ẹ̀. Màá ya fídíò sójú òpó ìkànnì mi káwọn èèyàn tí wọn kò mọ̀ nípa òfin yìí bíi tèmi lè tètè ya tọwọ́ ọmọ wọn bọ́ṣọ. Adájọ́ tún béèrè lọ́wọ́ Bobrisky pé ǹjẹ́ ó mọ̀ pé àwáwí mi ò mọ̀ ni kò tẹ̀wọ̀n lójú òfin. Ó sì fèsì pé bẹ́ẹ̀ ni òun mọ̀, àmọ́ ẹ̀bẹ̀ lòun ń bẹ̀, àánú lòun sì ń tọrọ. Ibi lọ̀rọ̀ dé tí adájọ́ Abímbọ́lá fi dìde fún ìsinmi ráńpẹ́. Nígbà tí adájọ́ padà dé lẹ́yìn 30 ìṣẹ́jú tí ìgbẹ́jọ́ sì tẹ̀síwájú, amòfin Ayọ̀ Olúmọ̀fín tó ṣojú fún afurasí ọ̀daràn rọ adájọ́ láti ṣíjú àánú wo oníbàárà òun kí wọ́n má ṣe rán lẹ́wọ̀n, pàápàá nítorí kò dá àwọn agbófinró láàmú, kò fún wọn ní igbó dídí ṣán lórí ẹ̀ṣẹ̀ rẹ̀. Wọ́n ṣàní bẹ́lẹ́jọ́ bá ti mọ ẹjọ́ rẹ̀ lẹ́bi kì í pẹ́ lórí ìkúnlẹ̀. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ tí adájọ́ ti kọ àwọn ìwé kan, ó sọ̀rọ̀. Ó ní, mo ti ṣàkọsílẹ̀ àwọn ẹ̀sùn tí wọ́n fi kan afurasí ọ̀daràn yìí Idris Ọlárẹ̀wájú Òkúnnẹ́yẹ, mo sì ti rí àwọn ẹ̀rí tí wọ́n fi gbé ẹ̀sùn náà lẹ́sẹ̀. Mo tún fìdí ẹ̀ múlẹ̀ pé afurasí náà gbà pé òun jẹ̀bi, ó sì bẹ̀bẹ̀ fún àánú. Mo nílò àsìkò láti kó àwọn ẹ̀rí jọ kí n sì kọ ìdájọ́ mi. Adájọ́ wá bi àwọn lọ́ọ̀yà tọ̀túntòsì fún ọjọ́ tó rọ̀ wọ́n lọ́rùn, wọ́n sì fẹnu kò sí ọjọ́ 9 oṣù kẹrin. Lẹ́yìn náà ló kéde pé ìdájọ́ yóò wáyé lọ́jọ́ 9 oṣù kẹrin ọdún 2024. Mo fààyè bẹ́ẹ̀lì sílẹ̀ fún afurasí yìí. Bí adájọ́ ṣe ń dìde lórí àga, níṣe ni Bobrisky tó fa aṣọ dúdú rakírakí kan tó wọ̀ bí ìjáàbù àwọn obìnrin mùsùlùmí bo orí àti ojú rẹ̀, kò sì fẹ́ káwọn oníròyìn ya fídíò ojú òun. Iṣẹ́ àṣelàágùn làwọn ọlọ́pàá ṣe kí wọ́n tó ráàyè mú Bobrisky kúrò nínú ọgbà kóòtù náà. Níṣe lobìnrin kan tó wọ aṣọ búlù lọ fọwọ́ kọ́ ọ lápá tó sì wọ́ kúrò nínú gbọ̀ngàn ìgbẹ́jọ́, bó tilẹ̀ jẹ́ pé síbẹ̀ àwọn oníròyìn àti àwọn òǹwòran kò ṣíwọ́ iṣẹ́ yíya fọ́tò àti fídíò. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online TV.